tún ti yá àtún ti dé láàárọ̀ yìí Samuel Olúbáyọ̀ Ọlámídé àpọ́nbẹ́pọ̀ representative MC tó gba skiyaski ìyàgbà yaski entertaining refreshing and tantalizing èmi lọ́ máa fèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kọ́ èdè wá èdè tán tó ń pèdè fi gbogbo èdè tó ní òun náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fi èdè ìṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè bá lè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípé tó yé ni yé kí pérégedé ara bàbá àwọn èdè òkè náà. Lónìí ogúnjọ́ nínú oṣù kejì ọdún 2025 alalẹ̀wò bí òṣùmá rẹ̀ àwọn ìròyìn tó jójúlówó ó yẹ gbọ́ àkọ́kọ́ Natasha ń bọ̀ ọkọ ìyá wọn ń bọ̀ Natasha ń bọ̀ ọkọ ìyá wọn ń bọ̀ the mother is coming. Natasha ti sọ̀rọ̀ ó ní wípé òun fògùn ẹ̀gbárí a máa wà ńbẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́jọ́ ìṣẹ́gun a máa wọlé kò sí nǹkan tí yàláyà bàbá yàláyà nìkan fẹ́ ṣe Natasha máa wọlé lọ́jọ́ ìṣẹ́gun tó ń bọ̀ abẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tá ń lò lọ́wọ́ yìí irọ́ lásán ni àgà ni kò lè wáyé kí ni ò lè wáyé ìdádúró àwọn ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ òfin tá ń lò lọ́wọ́ yìí kò lè ṣẹlẹ̀ èmi kàn mo sọ bẹ́ẹ̀ Fashola náà ló sọ̀rọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Èdò wọ́n ti kan gómìnà wọn níkù ọ̀rọ̀ látàrí ìdúkokò eléyìí tó sọ fún Peter Obi pé ẹ ṣàtẹ́ ẹ bá fẹ́ wá sí ìpínlẹ̀ ẹ ṣà ẹ gbọ́dọ̀ gbàṣẹ tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó ọ̀dọ̀ ìyálóde ọmọ wa mi wà rí kẹ́nìkẹ́ lọ tàbí tẹ́ ẹ bá fẹ́ ra òfì tó jójúlówó ọ̀dọ̀ ìyálóde ọmọ wa mi wà rí kẹ́ni o 08131158414. àwọn ọlọ́pàá wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn afurasí ajínigbé méjì wọ́n sì gba àwọn èèyàn mẹ́ta eléyìí tí wọ́n ti kó ní papamọ́ra ní ìpínlẹ̀ Èkó kí ló ṣẹlẹ̀ gangan ẹ máa gbọ́ láàárọ̀ yìí. ó yẹ ẹjẹ́ àfẹsẹ̀ kan dé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí níbi tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ Adeleke tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wípé ìséde tá a ti séde wọn òkè ó yá ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àdẹ̀wọ̀ ẹ̀ díẹ̀ wọ́n ti dẹ̀wọ̀ ẹ̀ díẹ̀ o kí náà fi dẹ̀wọ̀ ẹ̀ gan láwọn ibo náà ti dẹ̀wọ̀ ẹ̀ ẹ máa gbọ́ láàárọ̀ yìí. òkè náà ẹ bá fẹ́ ra ohun gbogbo tó jẹ́ sólà iná tó jẹ́ sólà jẹnẹrétọ̀ sólà fíríjì sólà ẹ fẹ́ ra fóònù sólà kódà ẹ fẹ́ ra dátà sólà Flashpoint Energy Limited iná ní kẹ́ẹ̀kan sí Flashpoint Energy Limited wọ́n solarize ilé yìí ẹ máa ní iná 24 hours kò ní sẹ́ pé lẹ́bàá ti múná lọ ìyẹn ò ní síbẹ̀ mọ́. ó yẹ ẹjẹ́ abẹ̀rẹ̀ ní ràbáàjì gan ní skunkẹ́lẹ́ tòótòtò ní tọ̀tọ̀rí ní fìrìgìdì fìyín Samuel Olúbáyọ̀ Ọlámídé ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé gbòòrò olùdèrè ńjọ́sí ó tún ti dé láàárọ̀ yìí òjò pátápátá fẹ́ kókò olùbàtáyà pátápátá apàpátá lórí àpáta fẹ́ràn kátà padà sẹ́nu ó jẹran kátà tó sẹ̀ lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ nípàtà ọlọ́run bá mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ẹnjìnìà Lukman Bọ́lájí ọmọ wọn nílọrin Àfọ̀njá ṣé ò ń gbọ́ mi ìròyìn àkọ́kọ́ tó jojú ń gbèsè tó tún jẹ tí ń gbèsè yìí ní ti sẹ́nitọ́ Natasha eléyìí tó ti sọ̀rọ̀ ó ti fògùn ẹ̀gbárí onílágbára ọlọ́run ceterius paribus bí àṣà àwọn economics bí gbogbo nǹkan bá bára wọn mu ọjọ́ Tuesday a máa ṣe bẹ́ẹ̀ a máa wọlé sí ilé ìgbìmọ̀ aṣòfin ẹni tí ó jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú ẹkùn àárín gbogbo ìpínlẹ̀ Kogi èyí ò Kogi Central Natasha Akpoti-Uduaghan iná ló ti fògùn ẹ̀gbárí wípé ní ọjọ́ ìṣẹ́gun tí ń bọ̀ yìí ní ìbámu pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè wa Nàìjíríà olóhùn máa ṣe bẹ́ẹ̀ òun máa gbaṣẹ́ padà máa wọlé sí ilé aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà ilé náà ló wáyé lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yóò sẹ́nitọ̀ Godswill Akpabio ilé tó ti gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ tó sì sọ wípé òun ọ̀gbà ìdájọ́ ilé ẹjọ́ ilé tí ilé ẹjọ́ ń da ṣùgbọ́n Natasha náà ló sọ̀rọ̀ ó ní kò sí bó ṣe lè wù kó rí òun láwọn ti kọ̀wé sí ilé aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà olóhùn sì ti sọ fún wọn wípé ní ọjọ́ 22 nínú oṣù keje tá a wà yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tí ń bọ̀ olóhùn ti sọ pé àwọn máa wọlé àwọn dẹ̀ máa resume nù ó ṣe máa jẹ́ nù bẹ́ẹ̀ bá gbàgbé sẹ́nitọ́ Natasha Akpoti-Uduaghan náà ló jẹ́ wípé wọ́n fowó sí ju ilé fún àtàrí wípé àwọn pọ́nmísí omi òtó kan ó wáyé ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ṣùgbọ́n Natasha ní àti wo obìnrin hàn wọ́n àti jẹ́ kọ́ mọ̀ páwà la wà níta àti jẹ́ kọ́ mọ̀ pé wọn kàn lè ṣe anything tó bá wù wọ́n èyí ò lápá abẹ́yìn lórí
lórí ọ̀rọ̀ ìdádúró àwọn ìjọba ìbílẹ̀. Fashola ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iná ọba tẹ́lẹ̀ ni o náà ló ti sọ̀rọ̀. Ó ní lábẹ́ òfin tá a ṣe wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ó ní ìdádúró àwọn ìjọba ìbílẹ̀ ó ní kò lè ṣeé ṣe, ó lẹ́ẹ̀kan ń wò bẹ́ẹ̀ ni ó ní kí nìdí nígbà tó ń sọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ti kópa náà ni Babátúndé Fashola ló ti sọ wípé bẹ́ẹ̀ bá wo òfin tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí náà ni kò fàṣẹ fún ìjọba ìbílẹ̀ láti dá òfin tiẹ̀ ṣe. Ó ti jẹ́ wípé ó fi àṣẹ fún àwọn ìpínlẹ̀ láti dá òfin tí wọ́n ṣe. Ó ní àwọn ilé aṣòfin ìpínlẹ̀ náà ni wọ́n ń darí wọ́n ń ṣe òfin fún àwọn ìjọba ìbílẹ̀. Ó ní báwo ni wọ́n ti wá dá dúró, ó ní kò lè ṣeé ṣe. Ó ní gbogbo à ń sọ pé a fẹ́ dá dúró ó ní eré orí igi àṣekùn ọmọ ẹdun ni o. Ẹ bá fẹ́ dá dúró àyíká lọ gbé láti ìpínlẹ̀. Fashola náà ló sọ̀rọ̀ àti ìpínlẹ̀ Èdó ni mo wà níbi tí àwọn ọmọ ìpínlẹ̀ Èdó tí wọ́n ti kan gómìnà wọn ní kó ọ̀rọ̀ inú gómìnà okpebolo látàrí pé ó sọ fún Peter Obi ẹni tí ó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tí ètò ìdìbò eléyìí tó jẹ́ ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2023 tí ó sì gbàgbé gómìnà Anambra. Ó ní wípé tó bá máa wá sí ìpínlẹ̀ òun ó gbọ́dọ̀ gba àṣẹ gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Èdó náà ni a sọ pé tẹ̀sẹ̀ yóò dáa, ṣùgbọ́n okpebolo náà ló sọ wípé omi tuntun ti rú o, ẹja tuntun ti wọ̀ ọ́. Ó ní new sheriff ti wà ń gbòòrò ayé. Ó ní bí Peter Obi bá máa wà ó gbọ́dọ̀ gbàṣẹ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí ààbò tó dájú kó má wà fún un nítorí pé gan-an ẹ lọ́ọ́ kà yókù. Ilé tí mo tún mú yìí ìpínlẹ̀ Ògùn mo gbà lọ níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ takuntakun iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà I die for you sir. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí afurasí ajínigbé méjì tó sì jẹ́ wípé wọ́n gba àwọn èèyàn mẹ́ta tí wọ́n ti jí gbé wọ́n gbà wọ́n lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde o. Wọ́n ní ẹkùn Owódé Ẹ̀gbá ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ti fi ṣìkún òfin mọ́ àwọn afurasí ọ̀hún. Ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n kọjú ìbọn dára wọn tí wọ́n fi ìjà ọ̀hún pẹ́ẹ́ta ìjà àjàkú àkátá ni wọ́n ní ọwọ́ ba méjì wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n gba àwọn èèyàn ọ̀hún sílẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá náà ló fọ̀rọ̀ ọ̀hún léde o. Ó ní àwọn ajínigbé ọ̀hún náà ni wọ́n ya bo agbègbè náà ilé tí wọ́n sì jí àwọn èèyàn mẹ́ta gbé lọ tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ti wá sọ Odùtọ́lá náà ló sọ yìí pé ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá láàrin Ògùn lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló ti ní pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ikọ̀ eléyìí tí wọ́n ń gbógun ti ìjínigbé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí tí iṣẹ́ wọn tó sì yọ èyí òun lápá àbẹ̀yàn. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó ọ̀dọ̀ ìyá lójó mọ́wá mọ́wá rí kẹ́ náà lẹ́ lọ ẹ bá sì ṣe wípé ẹ̀yin fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ra òfì tó jẹ́ ojúlówó ọ̀dọ̀ ìyá lójó mọ́wá mọ́wá rí kẹ́ náà lẹ́ lọ 08131158414. Ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke Jackson Nurudeen ẹni tó jẹ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí náà ló ti sọ̀rọ̀. Ó ní ẹ̀sà oníṣẹ́rí àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí wọ́n ti ń bára wọn jà èmi òjò ẹ̀wọ̀ òjò mẹ́hùn eléyìí tá a ti sọ wípé onílé ó gbélé fódìdí wákàtí 24 ó lè àti dẹ̀ díẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn ìlú mẹ́ta Ìfọ̀n Ìlóbó àti Ẹ̀rìn Ọ̀ṣun eléyìí tí wọ́n bára wọn jàjà kó àkótá náà ni wọ́n ti sọ wípé òfin kó nílé ó gbélé òun wọn táwọn ti dẹ̀ díẹ̀ láti aago 12 òru sí aago 4 ìdájí náà ni òfin kó nílé gbélé ó wà báyìí kí sì lè rè dí. Wọ́n ní látàrí wípé àlàáfíà ti ń jọba díẹ̀díẹ̀ bí ẹ kò bá gbàgbé. Wọ́n ní látàrí ìjà àjàkú àkátá ọ̀hún èyí tó ti gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni gómìnà Adémọ́lá Adélékè ló ṣe gbé òfin ọ̀hún kalẹ̀. Samuel Olúbáyọ̀ Ọlámídé ọmọ Olúwakẹ́mi Àdùkẹ́ ẹ jẹ́ kí n máa kó áńgárà mi kí n máa lọ ilé wa lónìí. Ó tún dọ̀lá ká tó jọ pàdé. Ìyá máa jẹ́ kó yé yín pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ́lọ́nà ọba mi lóde ìdìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ́mọdé ọ̀pọ̀lọpọ̀ láàrin pèrèpèrè káàbàtà ní tilé tó títí ìgbà mẹ́ta àtúnjọ máa pàdé. Flashpoint Energy Limited ilé-iṣẹ́ tó ń ta gbogbo ohun tó jẹ́ ti sólà fíríìjì tó jẹ́ sólà iron tó jẹ́ sólà iná ọba tó jẹ́ sólà jẹnẹrétọ̀ tó jẹ́ sólà tí ò ní pariwo rárá inverter àwọn panel everything tẹ́ ẹ fẹ́ ra Flashpoint Energy Limited ibẹ̀lẹ̀ ẹ̀ ti rí ra o títí ìgbà mẹ́ta àtúnjọ máa pàdé ó dàbọ̀.